Ìròyìn tí wọ́n ń gbé kiri ìlú Ìjẹ̀bú ìyẹn ní ìpínlẹ̀ Ògùn báyìí ni wípé ẹni tí ó ṣeé ṣe kí wọ́n yàn ní ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ìyẹn kí ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn kó já mọ́ lọ́wọ́ ó mà ní gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Èkó ni tí ó gbajúmọ̀ púpọ̀ lágbègbè Ṣómólú lọ́nà Bàrígà ní ìpínlẹ̀ Èkó ìyẹn Ọ̀nàrẹ́bù Adémọ́rin Ali Òkúyẹ̀ òmánì wọ́n ní ó ṣeé ṣe kí ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú kó já mọ́ lọ́wọ́ báyìí tó sì jẹ́ pé níṣe ni gómìnà Abíọ́dún ìyẹn gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn tí yóò kéde Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun ló ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi ń kàn án lórí Ọ̀nàrẹ́bù Adémọ́rin Ali Òkúyẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ yàn gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun. Ẹ rántí pé ọjọ́ 13 nínú oṣù keje ọdún tó kọjá the 13th of July 2025 ẹni erin wò tí àjànàkú tó sùn bí òkè nígbà tí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ọ̀gbẹ́gbàkejì tí kábíyèsí wàjà lẹ́yìn tó ṣe 90 ọdún láyé tó sì jẹ́ pé kábíyèsí tó lo ọdún 65 years lórí ìtẹ́ ṣùgbọ́n láti oṣù keje ọdún náà títí dásìkò náà ń ṣàkójọpọ̀ ròyìn yìí ìjọba ìpínlẹ̀ Ògùn wọn tí kéde Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun tó sì jẹ́ pé nígbà tí ọ̀rọ̀ náà tó di ariwo tí ó tún fẹ́ di ìjàngbọ̀n ní àsìkò tí gbajúgbajà olórin fújì ni tó jẹ́ mayegun ilẹ̀ Yorùbá tó jẹ́ olú ọmọ ìlú Èkó tó sì tún jẹ́ olórí ọmọ ọba akilẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ìyẹn Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Marshal anífowóṣe tí ó gbayé mọ̀ sí K1 the Ultimate tó fìfẹ́ hàn sí ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú bó tilẹ̀ jẹ́ pé àwọn ìdílé Fúsẹ́ńbùwà àti ipò Ọbákan wọ́n ti ní Wasiu Ayinde fẹ́ wá ganu sí ni kì í ṣe ọmọ ẹbí àwọn ṣùgbọ́n tí Wasiu Ayinde sì ń jẹ́ kó dìímọ̀ pé ọmọ ẹbí Fúsẹ́ńbùwà òun tọmọ ìdílé náà nípa ọba Jábíàrà àti wípé òun náà lẹ́tọ̀ọ́ láti di Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ṣáà pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ògùn bó ṣe ti fagilé yíyàn àti ìgbésẹ̀ láti yan Àwùjalẹ̀ tuntun nítorí tán láwọn ò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ tó ìjẹ́pọ́n ti ààfin Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní Ìjẹ̀bú wọ́n ti tiẹ̀ pa níṣe ni ìròyìn máa jáde pé Ọ̀nàrẹ́bù Adémọ́rin Òkúyẹ̀ tó ń ṣojú agbègbè Ṣómólú nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá tó tún ti fìgbà kan jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ṣómólú rí wọ́n ní òun gan màdì wọ́n fẹ́ yàn gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Adémọ́rin Òkúyẹ̀ tí wọ́n bí lọ́jọ́ 11 oṣù kejì ọdún 1963 òun ni àwọn alágbára ni wọ́n pawọ́pọ̀ kódà wọ́n lò ní gómìnà Dàpọ̀ Abíọ́dún náà fẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n ń gbé ìròyìn kiri pé gómìnà Dàpọ̀ Abíọ́dún báwọn afọbajẹ ṣe ìpàdé ó sì sọ fún wọn pé bí wọn ò bá fi lè yan Adémọ́rin Òkúyẹ̀ ní Àwùjalẹ̀ wọn ò lè yan ẹlòmíì níṣe ni gómìnà ti fọ̀rọ̀ síta pé kò sí ní tó jọ òun ò sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ìròyìn tó sì ń gbé kiri báyìí ti jẹ́ kó dìímọ̀ pé Ọ̀nàrẹ́bù Adémọ́rin Ali Òkúyẹ̀ òun ni wọ́n fẹ́ yàn l'Àwùjalẹ̀ Ìjẹ̀bú bí nǹkan ò bá sì padà yí padà lójijì a gbọ́ pé láìpẹ́ yìí ni wọn yóò kéde ẹ̀ gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun.